bẹ́ẹ̀mi àti ọkọ kọ́sítọ́mà ọ̀gá mi ò ṣe ríra mọ́ nìyẹn o. Èmi ò ṣáà kọ́ṣẹ́ ńbẹ̀ mọ́ torí ojú tì. Nǹkan tí mo wá rántí nígbà tí Pastor P sọ fún mi pé àwọn náà máa ń ṣe dáadáa. Bí mo ṣe rántí ẹ̀ báyìí, ara mi ṣẹ́gìrì. Mo ní, why tẹ́ ẹ fẹ́ ṣe fún mi nígbà tẹ́ ẹ máa ń ṣe? Please do it for me, please. Ó ní rárá o. Wọ́n ní táwọn bá gbẹ́nu bọ abẹ́ obìnrin, àwọn lè sùn kábẹ̀. Wọ́n ní àwọn ò tiẹ̀ lá ọmọ kan sẹ́ẹ̀. Àwọn la odidi ọjọ́ mẹ́ta lẹ́nu àwọn fi ń rùn. Bùà! Táwọn bá gúnfẹ̀ báyìí, bùà! Nítorí àwọn ò kí ń lá abẹ́ káwọn tó tọ́ dànù. Àwọn máa ń lá àlà. Àwọn ò mọ̀ kábẹ́ kan rùn àbẹ́bẹ́ kan ò rùn. Wọ́n ní ọjọ́ mẹ́ta. Mo ní, ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń rùn bùà. Wọ́n ní bẹ́ẹ̀ ni o. Ọjọ́ mẹ́ta ni àwọn fi ń rùn bùà. Ìyẹn ò ní káwọn má lá abẹ́ mọ́ o. Wọ́n nígbà tó wá yá tí àwọn ṣetán ní school, ọdún kìíní táwọn ti serve, àwọn ò ríṣẹ́. Ọdún kejì, àwọn ò ríṣẹ́. Ọdún kẹta, àwọn ò ríṣẹ́. Kẹrin karùn-ún táwọn díẹ̀ ṣe tí graduate wá di pé ìgbà tẹ́bí fẹ́ pa àwọn tójú ń ti àwọn tí máa gbó lọ́ àwọn tó bí àwọn ṣé o pé ọ̀sẹ̀ pé graduate máa ń ríṣẹ́ teacher lọ́ṣẹ́ teacher gba 15,000 lóṣù ṣe bí ìyẹn tẹ̀sí bí àwọn èèyàn kan ṣe máa ń ṣe ó ní òun ò ríṣẹ́ tó wá ń pé kán gbà wọn pé àwọn gùdù ẹgbàá wọn ní rárá o àwọn ò ní di teacher àwọn ò mọ nǹkan tó tilẹ̀ sáwọn ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí náà ṣe bíríkìlà nìyẹn ó ní bó ṣe wọn àwọn yìí àwọn ní ẹ̀yìn ibẹ̀ ṣe rí torí this guy is too clean àǹtí ṣeun tẹ́yìn gan bá rí ẹ máa lá lára èmi ò lè lára ilé máa lá lára gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi ó ní gay ó ní woman yìí ó clean ó ní wọn á ní bíríkìlà ṣé àwọn fámìlì yóò lówó lọ́wọ́ ni àwọn fámìlì wọn òkè ó ní òun gbọ́dọ̀ kó ń ṣe bíríkìlà òun máa ń sá lọ ṣe ni òun máa yọ òun máa lọ ṣe tó òun bá yọ lọ ṣe òun máa bèrè lọ́wọ́ tó máa fẹ́ ra aṣọ òun máa bèrè lọ́wọ́ wọn tó máa fẹ́ jẹun máa bèrè lọ́wọ́ wọn wọ́n ní so gbogbo àbúrò wọn ti marry first born wọn lóbìnrin òun lọkùnrin ní first born àwọn àbúrò wọn tó jọkùnrin gan wọ́n ti marry nígbà tí wọ́n ti wà òkè wọ́n ní after 7 years tóun ti graduate ni ìyá àwọn sọ pé àwọn ẹ̀ṣẹ̀ mú ọ̀rìn lọ́rùn ni àwọn ní bàbá o and mind you my daddy is a pastor too àwọn ẹ̀ṣẹ̀ mú ọ̀rìn lọ́rùn wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí òun á súnmọ́ lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí pray wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní gbogbo àtọ́hùn sọ pé òun wáṣẹ́ náà àwọn obìnrin máa ń ó ní òun ni má rí iṣẹ́ ọgbà obìnrin wọ́n máa ń sùn mọ́ òun ni wọ́n máa sùn mọ́ òun níbo àti wọ́n gbó lọ́wọ́ obìnrin máa ń ṣe òun bákan ó ní bí òun ṣe bẹ̀rẹ̀ nìyẹn tóun kó mọ́ wàhálà yìí ó ní bí dáadé òun ṣe ní pé ọ̀rọ̀ yìí ti wá kọ́ lọ́rọ̀ kìíní mọ́mí òun ló trigger dáadé òun pé kí ló dé òun bímọ fún ẹ ó ṣetán láti jọ ẹ kò ríṣẹ́ ó ṣe wọn kọ́ sí dáadé àwọn náà ṣe múra nìyẹn bó ṣe jáde sọ́rọ̀ àwọn nìyẹn ibi tó church tí wọ́n lọ wọ́n bá sọ pé òun máa ń tẹnu bọ abẹ́ obìnrin ṣé wọ́n parọ́ mọ́ òun wọ́n níbi tóun ti ń tẹnu abẹ́ obìnrin káàkiri lóun ti ṣàgbákò tóun ti máa ń bóbìnrin sùn káàkiri wípé ibi ìbálòpọ̀ ó lóun ní ìbálòpọ̀ ó ní wọ́n ti gbogbo òun níbi ìbálòpọ̀ pé kódà bó ń ṣe wáyé àfi àdúrà nìkan wọ́n ní àdúrà nìkan kí ló wá ṣẹlẹ̀ báyìí wọ́n ní àwẹ̀ àtàdúrà bó ṣe ń gbé kó lọ sí bible school nìyẹn bible school tóun lọ kó má tó parọ́ fún mi ó ní kíní tóun ṣe ìpẹ́ kóun tiẹ̀ ní fóun fẹ́ bá mi ṣe anything ó láti ṣe ó ní bible school tóun lọ tóun bá sọ nǹkan tóun tóun bible school ó ní ẹ̀jẹ̀ sọ ó ní òkè ó máa dà fún yín ọkùnrin nìkan ni àwọn táwọn wà ní bible school ó ní àṣé ẹni táwọn jọ wà táwọn jọ ń sùn àṣé àwọn tó máa ń bá ọkùnrin ẹgbẹ́ wọn lò pọ̀ ni ó ní òun kàn rí pé tóun bá ti ní í ṣe bí òun kàn bọ́ṣọ bí òun wà ní singlet wọ́n dẹ̀ máa ń rán wọn iṣẹ́ àwọn senior máa ń rán wọn iṣẹ́ gan máa ní kó bá wọn pọn mi ibẹ̀ náà wọ́n lo seniority bẹ́ẹ̀ o wọ́n ní kí ni nǹkan tó bá fẹ́ lọ máa rí bẹ́ẹ̀ tó kó fẹ́ lọ bẹ̀ láti lọ kọ́ oògùn ó ní bible school ó ní bẹ́ẹ̀ ni kó máa wò ó ní wàá kọ́ ó ní kí wọ́n fẹ́ kọ́ ń bẹ̀ wàá kọ́ ń bẹ̀ mí sílẹ̀ láti tàbùkù ẹnikẹ́ni ẹni tó bá lọ rí ó lè sọ o nǹkan tó sọ ni mò ń sọ jáde ó ní wọ́n wá kọ́ òun ó nígbà tí òun wà lórí nǹkan rí pé tóun bá ń fọṣọ tóun máa ń fọṣọ àyẹ̀yẹ̀ máa ń mú àyẹ̀yẹ̀ máa ń gbé bòbó yẹn kàn wá bẹ́ẹ̀ ni àfi ọkàn ní àyà wọ́n sọ pé what's that and he no bra pizza ẹni chest gan ọ ní ṣe chest òbí ọkùnrin ó ní yes ẹnu wọn ò mọ̀ ó ní tí wọ́n fẹ́ ní anything òbí ẹni máa rà fóun oníṣòwò tó black làwọn máa ń wọ̀
ó ló máa ra tiẹ̀ fóun, ó ló máa rà fóun, ó máa ṣe gbogbo ẹ̀ bóyá torí àwọn parents ẹ̀ ní owó lọ́wọ́. Wọ́n kàn sọ pé calling ẹ̀ ní ìpè ó ní calling. Ó ní ibi tóun ti wá ń wò pé kí ló máa ṣe? Ó ní tí àwọn bá sùn, yes, everybody, àní àwọn ní bẹ́ẹ̀dì ara wọn, oníkálùkù ní bẹ́ẹ̀dì tiẹ̀ tó fi ń sùn. Ó ní òun kàn ti máa bá bọ̀bọ́ yìí, òun á ti bá lẹ́gbẹ̀ẹ́ òun. Wọ́n kàn sọ pé òun feel cold ńbẹ̀, wọ́n ní ẹ feel cold nínú ooru burúkú yìí. Ooru mú òun ni, ó ní I'm feeling cold. Ó ní ọ̀gá kí ni gbogbo eléyìí báyìí? Ó ní àǹtí Ṣeun, ó níjọ́ kan, ó ní bóun ṣe wà òun ti sùn. Òun kàn rí, ó ní tóun bá dẹ̀ fẹ́ sùn, òun máa ń wọ short knicker, ó ti mọ́ òun lára. Pé bóun ṣe máa wọ láti ìgbà tóun ti wà ní school ló ti máa ń wọ àwọn jàlábíà tó máa ń délé, àwọn kiní táwọn máa ń wọ̀ yẹn, tó máa ń wọ̀ yẹn tó máa ń délé táwọn Muslim máa ń wọ̀ yẹn lòun ti máa ń wọ̀. Òun like ẹ̀ gan. So tó bá ti fẹ́ sùn, òun ló máa wọ̀. Nígbà yẹn nǹkan báyìí ló máa ń lò. Ó ní ìyẹn bí black ni. So bẹ́ẹ̀ náà sì lòun ti stop àti máa lo black yẹn láti máa fi sùn. Ó ní bóun kàn ṣe pé èèyàn kan fọwọ́ ra òun lára. Ó lóun tiẹ̀ ti gọ̀. Ó ti gbé nǹkan ọmọkùnrin òun sẹ́nu. Ọkùnrin ó ti bẹ̀rẹ̀ sí ń fà. Nígbà tó máa fi wò pé kí ló ṣẹlẹ̀ báyìí. Ó ní bó yẹn ṣe ń ṣe fún òun, ó ti dùn mọ́ òun. Òun rò pé òun lálàá tóun bá yàn sùn ní because ìgbà tí problem yẹn ti dé bá wọn tóun fi ríṣẹ́ báyìí. Òun máa ń bóbìnrin sùn lójú àlá. Oríṣiríṣi obìnrin lòun máa ń bá sùn lójú àlá. So òun rò bóyá àlá yẹn lòun tó ń lá. Àṣé ó kàn bẹ̀rẹ̀ sí nǹkan téèyàn kàn ṣe. Òun wò pé what is this? Tó mọ̀ ní Rẹ́ṣẹ́gun, kí ni what are you doing? Ó ní bó ṣe gbá. Ó ní nǹkan ọmọkùnrin ti lè mọ́ lọ́wọ́ o. Ó lè mọ́ lọ́wọ́, ó lè mọ́ lẹ́nu. Ó ní tó ṣe gbá ló. Kí ni kí ṣe? Ó sọ pé kí òun jẹ́ kóun dà. Ó ní no, I can't do that. I can't do that. Oh Jesus. Ó ní forget kíní kan. Ó ní bó ṣe máa ṣe, ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ̀ òun nìyẹn. Pé kóun jọ. Ó ní kí ni? Kóun jọ kí ni? Ó lóun kàn ṣe wá rántí pé ogun kan ló lè òun wá sí àṣẹ Bible school. Ogun kan tó ní eléyìí. Eléyìí tó wá kí ń ṣe obìnrin mọ́. Ọkùnrin ni. Ó ní bó ṣe sọ pé wò kẹ́ tó bá yé òun jẹ́. Bóun ṣe pé dáàdì òun yẹn pé òun ò dúró síbẹ̀ yẹn mọ́ o. Wọ́n á ní kí ló ṣẹlẹ̀? Òun ò dúró síbẹ̀ mọ́ o. Òun ò ṣáà dúró síbẹ̀ mọ́. Dáàdì wá pé òun bọ̀. Bí Ṣẹ́gun yẹn ṣe ní ó ṣe gbé kọ̀ wá bóun ni pé ẹnìkan fẹ́ bóun sọ̀rọ̀ bó ṣe gbé fóun ìgbà tó máa bá ẹni sọ̀rọ̀ bá dé dáàdì Ṣẹ́gun yẹn. Wọ́n ní hello, my son told me what happened between you guys. Torí pé kò sí ọmọ tó gbé Nàìjíríà kan ló gbé ló fi dàgbà ní. Torí ẹ̀ ni ó yẹ máa ṣe nínú ọ̀hún yẹn ni. Náà tó bá lọ sọ́sítà nísìnyí, òsítà nísìnyí méje, ìwé máa mọ nǹkan tó ṣẹlẹ̀. But tó bá lè keep ẹ̀ tó sọ síta, I can give you something that you'll be okay and o ní láti sá fún. Mo sọ pé tó bá ti ní interest nínú ẹ̀, kó má bàa ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ní wọ́n sọ pé ṣé wọ́n sọ nǹkan tí wọ́n ṣe fún yín ṣá? Ó sọ pé ẹnà pé òun bẹ́ẹ̀ ṣeré pa bí as in Rẹ́ṣẹ́gun is Gabriel. Ó ní no, ẹ̀yin lè máa kà sí bẹ́ẹ̀ yẹn, it's nothing abroad ló ti dàgbà. A kò fẹ́ kó wá ṣe kíní kan ni. Nàìjíríà lèmi ti dàgbà bó ń ṣerú ẹ o. Èmi ti sọ pé mi ò dáàdì máa ti dé nìsín èmi náà ń lọ. Ó ní no, ò ní láti lọ ń ṣe bébí àná. As old as you are, wọ́n jù lọ náà. Ọmọ tó lè bá sọ̀rọ̀ ni. Ní ilé ìwé kò yẹ kó lè tó gbogbo level yìí. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. So send me your account, let me do something for you. Daddy ẹ má worry. Ó ní ẹ má worry, ẹ má wulẹ̀ ṣe owó kankan sóhun. Ó ní no, let me do something for you. I just want you to keep the secret. Okay, ṣé kí mo fún ẹ lówó kó keep secret yẹn? Kó fi ṣe nǹkan tó máa ṣe tán bẹ́ẹ̀ yẹn. I don't want to. Ó mọ̀ pé image mi gan wà at risk bẹ́ẹ̀ yẹn. Tó bá lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wá ní pé kíní kan wọ́n lè máa fojú wò pé báyà bẹ́ẹ̀ àbí kankan. Please, I'm begging you. Just do that for me. Ó ní gbàtẹ́bẹ̀ ìpọ̀jù. Bá lóun ti gbọ́. Pé ṣe bí kò máa sọ ni. Kóun keep as a secret. Òun ti gbọ́. Àmọ́ ẹ sọ fún wọn o. Kán mọ̀ àbó òun mọ́ o. Òun ò ń ṣerú ẹ̀ tó òun o. Òun ò lágbára ń tẹ́ fi ń lọ òun yìí o. Wọ́n ní pé kò sí wàhálà bó ti sọ fún. Ó mọ bó ṣe máa ṣe. Gbogbo àwọn èèyàn this is Nigeria. Kíní kan ní bó ṣe gbà. Wọ́n yìí send owó sóhun lọ́dún náà wọ́n send bíi 100,000 sóhun. Lọ́sẹ̀dẹ̀ sóhun bóyá di kó má worry pé òun máa dì pẹ̀lú òun máa ṣe pé kó má worry pé òun ṣáà máa dúró òun máa ṣe tán. Ó ní táwọn bá wá sùn gbà mí. Ṣòkòtò tó tight táwọn bá ti wọ̀ ọ̀nà àwọn àwọ̀ làwọn máa lọ sùn. Gbogbo dé orí bẹ́ẹ̀dì òun ní báwọn ṣe ṣe ni. Ló wá níjọ́ kan. Everybody wọ́n ní kí everybody wà ní àwẹ̀ káwọn jọ gbàdúrà káwọn ṣe gbẹ̀. Ní gbogbo ìṣèbẹ̀rẹ̀ sí ń bẹ̀ òun yẹn pé just pé kóun tiẹ̀ fi lè kóun jẹ́ kóun fọwọ́ kan kóun tiẹ̀ fi lè kọ́ ọmọ ní irú kí lélẹ́yìí báyìí. Nígbà tí wàhálà yẹn pọ̀, ló sọ fún dáàdì òun pé kó wá mú òun kúrò ńbẹ̀ yẹn. Wípé
òun ò lè dúró, òun ò sọ fún wọn pé òun ò lè dúró o.